channel. Ẹ káàbọ̀ sórí ìkànnì YouTube wa. Tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell so that gbogbo ìgbà tá bá ti ń ju fíìmù àgbéléwò bí eléyìí ẹ máa láǹfààní láti ṣe kíni láti rí review tí a bá jù. Fíìmù wo la tún mú wá fún yín ní ọjọ́ tòní bí ó ṣe 50-50 ni o. 50-50 bó ṣe máa ń lọ pé ẹ jẹ́ ká jọ ṣá ní 50-50 but eléyìí ọ̀tọ̀ ni bó ṣe rìn ọ̀tọ̀ ló ń rìn ni. Ẹ wò ó tẹ́ ẹ bá tí wò ó ẹ lọ sí Yorùbá Premium Plus lórí ìkànnì YouTube ibẹ̀lẹ̀ ti máa download ẹ̀ tàbí kẹ́ ẹ wò ó directly lórí YouTube bẹ́ẹ̀ ni ibẹ̀lẹ̀ ti máa rí. Bùnmi Odetola ni ó ṣe léyìí ó kà màmá Odetola gbélé yìí jáde ó gọ̀ǹtì ọ̀pọ̀lọ́ sòdò sínú ẹ̀ ó wù mí kẹ́ ẹ wò ó bó tilẹ̀ jẹ́ pé gbogbo aláṣẹ ń retí apá kejì sinimá yìí tó máa jáde lórí ìkànnì YouTube Odetola gangan fúnra rẹ̀ bóyá nínú ọ̀sẹ̀ àbọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ̀sáré jẹ́ ká sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù yìí ní yàjó. Ǹjẹ́ yín lẹ̀ ṣe gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí bàbá ǹjẹ́ yín lẹ̀ ṣe kẹ́ wò ó pé ọmọ yìí chance of surviving ọmọ yìí tó as in gbèdéke tó lè lò as in lórí títọ́jú ẹ̀ ni pé ìlàjì kan wá dá owó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ tẹ́ wá wò ó pé kàkà ká lọ fi owó yìí ká fi ṣe nǹkan ní ká ṣe lórí ìlera ọmọ yìí ká kúkú ṣe kíni ká kúkú yànjú ẹ̀. Odetola àtọkọ ẹ̀ pàmọ̀pọ̀ wọ́n ṣe bọ́ ṣe fẹ́ ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ wa dọ́gbọ́n fi style ó fi bẹ́yìn yọ gẹ́gẹ́ bí ẹ̀yin òbí wọ́n ní ẹni tó bá mọ ibi tọ́rọ̀ máa wó sí ọ̀tá ọlọ́rọ̀ ni bẹ́ẹ̀ ni mo mọ̀ wípé ọkọ gangan ti máa kábàámọ̀ tó ṣe ó máa kábàámọ̀ lóòótọ́ a lè gbàmọ̀ràn ìyàwó wa ṣùgbọ́n ṣé ìmọ̀ràn tí ọkọ yìí gbà ṣó tún dára ẹ jẹ́ ká jọ comment síbi comment section yẹn àti pé ṣẹ́yìn lè ṣerú ẹ̀ ọmọ tẹ́ bí nínú ara yín tí ẹjọ́ bí tẹ́ jìyà jìṣẹ́ lé lórí tẹ́ gbéyún ẹ̀ fóṣù mẹ́sàn-án tẹ́ wá wò pé torí owó táwọn èèyàn dájọ́ tí ẹ wá rò wípé àsìkò ọmọ yìí Ọlọ́run fẹ́ kọ́mọ yìí kó wà láàyè ló jẹ́ kí irú àsìkò yẹn wáyé débi pé wọ́n sọ pé wọ́n fẹ́ dá owó fún ọmọ yìí táwọn apàwọ́pọ̀ tán fi rán ọmọ lọ́mọ ní ọ̀run ọ̀sán gan ọ̀run tọ́mọ ò fẹ́ lọ́nà rán ọmọ tó bá jẹ́ ìní gẹ́gẹ́ bí òbí jẹ́ ṣé ẹ lè ṣe torí owó kẹsìn tí Odetola ṣe mo ní tẹ́ẹ̀bá tí wò lẹ́ẹ̀kan sí ẹ sáré lọ sórí ìkànnì Yorùbá Premium Plus lórí ìkànnì YouTube ìbẹ̀lẹ̀ ti máa rí ẹ má gbàgbé láti subscribe sórí YouTube tàwa náà torí bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe tẹ́ ń bá wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò ló jẹ́ káwa náà lè máa wá ní gbogbo ìgbà ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ má gbàgbé lórí Yorùbá Premium Plus lẹ ti máa rí fíìmù yẹn wò ìyẹn ní part 1 part 2 yẹn wà ní orí YouTube Odetola gangan fúnra ẹ̀ lórí òun gangan ló kọ fíìmù yìí ó gbọ́pọ̀lọ́ kalẹ̀ ibẹ̀ lẹ ti máa rí ẹ wò ẹ jẹ́ ká tún pàdé ní ẹnu apá kejì ṣùgbọ́n apá kejì tó dé mo fẹ́ ká sọ̀rọ̀ ṣé irú nǹkan báyìí dára ṣó yẹ kí wọ́n ṣerú ẹ̀ gẹ́gẹ́ bí òbí ẹ ṣé púpọ̀.